ẹ wo pásítọ̀ tẹ́ ń wò yìí tán wà nínú omi ìdọ̀tí tán ń ṣàdúrà yìí. Wọ́n sọ wípé tán bá ná mú nǹkan ọmọkùnrin èèyàn àbí wọ́n gé nǹkan ọmọkùnrin èèyàn lọ pé kò ń ṣe nǹkan tó ṣẹ̀ ní àbí tó jẹ́ sọ pé wọ́n gé bẹ́ẹ̀ náà nínú bíbélì nínú Bible. So kí n tiẹ̀ tó wá lọ síbẹ̀ yẹn lórí ọ̀rọ̀ yẹn àti pé kí n tó play fídíò wọn yìí fún yín, mo fẹ́ ka kọ́mẹ́ǹtì bí méjì àbí mẹ́ta kan táwọn èèyàn sọ lórí nǹkan tán dánwò ìtàn ṣe yìí. So quick please. Ẹnìkan sọ pé this man needs deliverance himself. He is not free from demonic power. He is really swimming with the forces of darkness. Don't be moved by the lórúkọ Jésù is calling. Ẹnìkan ló sọ bẹ́ẹ̀. So ẹnìkan náà tún wá sọ wípé is this ritual or what? I pray God deliver many from religion blindness. God commanded Israelites to dig ground behind the congregation to defecate when there was no toilet. So is it that same God you are now calling in the dirty water? Cleanliness is next to godliness. So ẹnìkan náà tún sọ pé you are playing with your own health in the dirty water and saying God sent you. The white people that brought that brought religion to Africa are not crazy in praying like Africans. Can't all religious leaders' prayer stop the poverty in Nigeria? So èmi wò pé nínú omi yẹn sìn bí òye tèmi o, ẹ̀yin náà comment, ẹ subscribe, ẹ bá wa share fídíò yìí kẹ́dẹ̀ like nǹkan tẹ́yìn náà bá ti because bẹ́ẹ̀mi ṣe wò bí òye tèmi ni pé ibẹ̀ yẹn dẹ̀tí inú omi ìdọ̀tí omi ìrírí tó yẹ pé different kind of germs ló lè wà ń bẹ̀ nínú gbogbo àwọn harmful substances àwọn nǹkan tó jẹ́ pé ó lè ṣàkóbá fún ìlera ara èèyàn. So kéèyàn wá lọ sínú bẹ̀ láti lọ ṣàdúrà fún ẹnìkejì like o ti get there o ṣerú nǹkan bẹ́ẹ̀ láti pray fún ẹnìkan. Ẹ wo fídíò yẹn látòkè délẹ̀ dóò náà bá ṣe ráwọn tó kọ́mẹ́ǹtì náà tó ní báyìí ò mọ̀kan tó ń ṣe tó ń sọ oríṣiríṣi mo kàn yọ àwọn yẹn ní oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ ara àwọn èèyàn náà tó ń ṣe àmì sí àwọn àdúrà tó ń ṣe. So ibi tó bá lára kálukú náà ni. So bọ̀mí ìfẹ́ èébú ẹ ní láti mú ẹkàn jẹ́ kájọ jíròrò pé is it normal that way. So ẹni tó bá dẹ̀ fẹ́ ṣàmì náà ẹ máa gbọ́ prayer tó ń ṣe. So ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nù. Olúwa ní kí n gorí òkè mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ó ní má ṣe kánsẹ́lì àbí bẹ́ẹ̀ni sà kò dágbére kò sọ fún wa ibi tá ń lọ àbí bẹ́ẹ̀ni sà ọkàn ọyẹ máa gbala láti lọ àdé gbé má tó bọ̀ wákàtí mẹ́rin kábíyèsí láfi débi wa. yes sir. mo bẹ́ẹ̀ ni tọ́lá yé àtọ̀rọ̀ lórúkọ Jésù yes sir. ẹni tó fìfẹ́ hàn tó ń wà mí rẹ ẹ̀mí tí ẹ máa lọ sí ẹni tó lọ́nù kan fún tó lu àgàbàgebè ṣùgbọ́n tó wà náà ti pa náà rẹ ẹ wá sàmì ó yẹ yóò fẹ̀mí ẹ̀ di láàárọ̀. Dáfídì ní kí ni mo ṣe Sọ́ọ̀lù ní mo fẹ́ kó o dáná mi ó ní kí n máa san ó ní lọ́ọ́ bá ń wá nǹkan bí àwọn Philistine wá 1 Samuel chapter 18 ó ní lọ́ọ́ bá ń wá nǹkan bí àwọn Philistine wá Dáfídì ní mélòó wọ́n ní 100 Dáfídì ó gbéra ó lọ sáàrin àwọn Philistine ó dẹ̀ pa àwọn ọkùnrin 200 ó dẹ̀ gé nǹkan ọkùnrin wọn ó dẹ̀ gé wá fún Dáfídì ó dẹ̀ gé wá fún Sọ́ọ̀lù ní ẹ bá ń kà wọ́n dẹ̀ ní 1 2 so gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ pé wọ́n mú nǹkan ọkùnrin lọ inú Bíbélì ló ti bẹ̀rẹ̀ Dáfídì lọ̀gá wọn kí ló fi ṣe ó fi fẹ́ yàwó ni mo bá Ọlọ́run sọ̀rọ̀ orúkọ Jésù mo bá ayérayé sọ̀rọ̀ bó o bá sàmì ohun gbogbo táyé gbà lọ́wọ́ rẹ ayérayé dá padà bọ́ rẹ. Orí òkè ńlá Olúwa bẹ́ẹ̀ni sà ibẹ̀ láwa yìí bẹ́ẹ̀ni sà àti ìlú Ìbàdàn lolúwa ti sọ fún bàbá bọ̀dá mi pé kó máa kórí bọ́nú gbólọ ó ní mo lè lọ olólùwà sọ yìí pé àpáta kan ń bẹ nílànà láti mo ní kílẹ̀ wá káàkiri àfi bàtà rí bẹ́ẹ̀. kábíyèsí mo gbàdúrà ọ̀dà ńlá fún ọlá rẹ̀ bí mo ṣe wọnú yàrá tù mí
lẹ́kẹ̀rẹ́pàdùrí ilé àkàbà ó yára tù ọ́ la ilẹ̀kùn tó ti mọ́ lónìí ilẹ̀kùn náà ṣí gbogbo ẹni tó ṣe lóore tó ń wẹ̀ mí rẹ̀ arúgbó ọjọ́ lórúkọ Jésù ó yẹ mí rẹ̀ kó lọ sí omi yẹn ń gbé mi nì ó ń kó mi lẹ́sẹ̀ nsàlẹ̀ ìbí náà wà ń fẹsẹ̀ tì í irọ́ àjọ fàdé èmi àti ẹ̀ Matthew bàbá mi kọ́ bá di àkókò òjò ní tí wọ́n dáwọ́ yìí gbọ́dọ̀ dáwọ́ yóò kún dé nípa yóò ó máa yẹ ojú ẹ̀ ní ó máa kún lókè ojú ẹ̀ ní ẹ̀dá sọ̀rọ̀ lórúkọ Olúwa lórúkọ Jésù ẹni tó ń ṣe lóore tó fẹ́ ṣe kankan ó yẹ kó ṣe ra rẹ̀ orí òkè ńlá Olúwa bẹ́ẹ̀ ni sà ibẹ̀ láwa yìí bẹ́ẹ̀ ni sà àti ìlú Ìbàdàn lolúwa ti sọ fún bàbá bọ̀dá mi pé kó máa korí bọ́nú gbólọ ó ní mo lè lọ olólùwà sọ yìí pé àpáta kan ń bẹ nílànà láti mo ní kílẹ̀ wá káàkiri àfi gbàtà níbẹ̀. kábíyèsí mo gbàdúrà arúgbó ọjọ́ ọ̀dọ́ ńlá fún ọlá bí mo ṣe wọnú yàrá tù mí lẹ́kẹ̀rẹ́pàdùrí ilé àkàbà ó yàrá tù ọ́ la ilẹ̀kùn tó ti mọ́ lónìí ilẹ̀kùn náà ṣí gbogbo ẹni tó ṣe lóore tó ń wẹ̀ mí rẹ̀ arúgbó ọjọ́ lórúkọ Jésù ó yẹ mí rẹ̀ kó lọ sí omi yẹn ń gbé mi nì ó ń kó mi lẹ́sẹ̀ nsàlẹ̀ ìbí náà wà ń fẹsẹ̀ tì í irọ́ àjọ fàdé èmi àti ẹ̀ Matthew bàbá mi kọ́ bá di àkókò òjò ní tí wọ́n dáwọ́ yìí gbọ́dọ̀ dáwọ́ yóò kún dé nípa yóò ó máa yẹ ojú ẹ̀ ní ó máa kún lókè ojú ẹ̀ ní ẹ̀dá sọ̀rọ̀ lórúkọ Olúwa lórúkọ Jésù ẹni tó ń ṣe lóore tó fẹ́ ṣe kankan ó yẹ kó ṣe ra rẹ̀ orí òkè ńlá Olúwa bẹ́ẹ̀ ni sà ibẹ̀ láwa yìí bẹ́ẹ̀ ni sà àti ìlú Ìbàdàn lolúwa ti sọ fún bàbá bọ̀dá mi pé kó máa korí bọ́nú gbólọ ó ní mo lè lọ olólùwà sọ yìí pé àpáta kan ń bẹ nílànà láti mo ní kílẹ̀ wá káàkiri àfi gbàtà níbẹ̀. kábíyèsí mo gbàdúrà arúgbó ọjọ́ ọ̀dọ́ ńlá fún ọlá bí mo ṣe wọnú yàrá tù mí lẹ́kẹ̀rẹ́pàdùrí ilé àkàbà ó yàrá tù ọ́ la ilẹ̀kùn tó ti mọ́ lónìí ilẹ̀kùn náà ṣí gbogbo ẹni tó ṣe lóore tó ń wẹ̀ mí rẹ̀ arúgbó ọjọ́ lórúkọ Jésù ó yẹ mí rẹ̀ kó lọ sí omi yẹn ń gbé mi nì ó ń kó mi lẹ́sẹ̀ nsàlẹ̀ ìbí náà wà ń fẹsẹ̀ tì í irọ́ àjọ fàdé èmi àti ẹ̀ Matthew bàbá mi kọ́ bá di àkókò òjò ní tí wọ́n dáwọ́ yìí gbọ́dọ̀ dáwọ́ yóò kún dé nípa yóò ó máa yẹ ojú ẹ̀ ní ó máa kún lókè ojú ẹ̀ ní ẹ̀dá sọ̀rọ̀ lórúkọ Olúwa lórúkọ Jésù ẹni tó ń ṣe lóore tó fẹ́ ṣe kankan ó yẹ kó ṣe ra rẹ̀.